only a boo. Like, see your husband. If I bought a meeting, who asked you to do? ẹ wò Ọkọ mi sọ̀rọ̀ ẹni. ẹ wò mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tẹ́ bá fún mi chance. Mo ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ẹ sọ̀rọ̀ sókè ṣá. Ọ̀rọ̀ tí ẹ sọ tí ẹ parọ́ ṣe rí ẹni tó máa ń dùn gẹ́ẹ̀tì láyé jù ni àwọn tó bá ní àpẹpẹ tó ṣe ni pé mo ti wo àwọn wà kan ọ̀rẹ́ mi kan bẹ ọ̀rẹ́ mi tí wọ́n ti mọ̀ ní so tí mi bá ti travel girlfriend mi àkọ́kọ́ bí ìyàwó mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ tí mi bá ti travel báyìí àṣé kébì tó dé wọ́n jọ máa ń bá nǹkan jọ máa ń ní nǹkan pọ̀ nǹkan jọ máa ń pa wọ́n pọ̀ so due to pé social media things tèmi bá ti ń travel báyìí gbogbo ibi tí mo bá wà mo máa ń fi sí social media ọjọ́ tí màá move so wọ́n ti máa ń rí movement mi láti orí íńtánẹ́ẹ̀tì so wá di ọjọ́ kan àwọn èèyàn wá sọ fún mi pé nǹkan báyìí ó happen láàrin Nafisa àti ilé wọn ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ mi ò believe but mo wá ìjọ tí màá ti travel yẹn dé mi ò sọ mo sọ pé mo wà ní àjò mo post pé mo wà lájò so mo wá já wá sí ilé náà ọjọ́ yẹn mo wá jẹ́ kó bọ́ sí dédé bí aago 10 alẹ́ ọjọ́ yẹn tí mo wá kanlẹ̀kùn táǹgbà tí wọ́n máa sílẹ̀kùn mo táǹgbà yẹn. ọkọ ẹjọ ìdúró ẹ̀yin tẹ wọ́n lé over 75 ẹjọ ẹ bá power tap kó wọ 30k ẹjọ 9k láwà láti bí 1 hour ẹ lè send the gift ẹ tún lè bá wa power tap ẹ dẹ̀ ń wá ń kọ́gbọ́n ẹ ń lọ ẹjọ ẹ náà ẹ ní sọ̀rọ̀ lásán ẹjọ torí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ fún wa ní gift rere rose náà kò kéré láyé bó jẹ́ rose lẹ́yìn ẹ jù sí host ẹjọ torí Ọlọ́run ẹ bá wa power tap tẹ́ bá ní nǹkan tá à ń sọ yìí. Ìfọ̀ WhatsApp náà ibẹ̀ nọ́mbà yín ní sáà bẹ́ẹ̀ àtẹ̀kẹ́ ẹjọ́ à ń gbọ́ yín gbọ́dọ̀. so níjọ́ yẹn tí mo sáré gba ilẹ̀kùn mọ́ lọ́wọ́ lẹ́nu ọ̀nà níjọ́ tí mo wá sí tí mo ti travel yẹn dé mo bá ọ̀rẹ́ mi pẹ̀lú oníkà lásán nídìí pẹ̀lú bọ́ksà nídìí mo nídìí láti mọ sọ fún pé mi ò ní nǹkan tí mo fẹ́ sọ because gbogbo aṣọ ẹ̀ inú yàrá mi ni mo ti bá mo ní mi ò ní nǹkan tí mo fẹ́ sọ ju pé kó jáde no àjọ gbé compound kan náà bọ̀ ìyàwó tèmi fẹ́ yẹn kì í ṣọmọ kí Nàìjíríà ni but kò gbé Nàìjíríà èmi mo mú wá sí Nàìjíríà dítù pé tèmi bá ti travel oníṣẹ́ ni tí wọ́n jọ máa wà ní ilé ni mo fi wò pé ọ̀dà tí mo bá ti ń lọ mo máa ń fowó lẹ̀ fún màá fọ́rẹ́ mi náà ní kíní pé àìbá mo lè fẹ́ ra àwọn kankan báyìí mo gbé jáde lọ o lè gbé jáde lọ ra àwọn kan yẹn kó dá padà so ìjọ yẹn tí mo wá bá wọn báyẹn nírú movement yẹn but mo lọ sí kitchen mo wá lọ mú ọ̀bẹ tí mo mú yẹn mi ò mú ọ̀bẹ yẹn dítù pé bóyá mo fẹ́ fi ṣe nǹkan fún wọn but wọ́n lè àwọn náà lè fẹ́ lo tension pé bóyá mo bá wọn ní irú nǹkan báyẹn kò dẹ̀ sẹ́ni bọ́ọ̀dì ilé ìdájú so mo bá fi ọ̀bẹ yẹn halẹ̀ mọ́ pé tí kò bá jáde màá gún pé kó jáde kó dẹ̀ má mú nǹkan kan kó jáde pẹ̀lú bó ṣe wà pẹ̀lú bọ́ksà mi ní nǹkan tó fẹ́ ṣe fún ju pé kó jáde báyẹn lọ òun dẹ̀ ni ó níyàwó lé so ó wá jáde tó jáde báyìí mo á tilẹ̀kùn lẹ́yìn ìyàwó mi yẹn kódà mi ò rí láyé mi ó dẹ̀ sunkún láti aago kan òru mọ́jú mo á wò pé bó lè yẹn ṣe lè ẹkún ṣe lè rọ̀ yẹn lọ́rùn wa so obìnrin try o títí ìgbà tó wá di nǹkan bí wàá bí 6 mo ní láti ná bí 5 mo ní láti pàbúrò mi ọkùnrin kan pé kó wá bá mi nílé pé kó wá àtàwọn ọ̀rẹ́ kó mọ̀ yẹ pé mi nìkan ni mo wà nínú ilé but èmi náà ò sùn because ẹ mọ̀ pé bíi pé mo ti rí àṣírí nǹkan jọ ń ṣe kọ́ má fi kan ṣe mí títí tílẹ̀jọ́ yẹn fi mọ́ ìyẹn kan tí mo kàn sọ fún ni pé kó máa wá owó fún un ó máa padà síbi tí mo ti mú wá because
pé nínú kó padà àbí kí n sọ fún àwọn ará àdúgbò pé n tó ṣẹlẹ̀ ní èwo ló fọwọ́ sí mo sá dá padà n tí ọ̀rẹ́ mi wá ṣe fún mi yẹn mo wá mú odidi bí 3 months mo fi prepare tí mo sá èmi náà náwó pé ìbálòpọ̀ ṣe ìyàwó ẹ̀ díẹ̀ ìyàwó ọ̀rẹ́ mi tó bá ìyàwó mi lájọ́ èmi náà náwó ìbálòpọ̀ sí gẹ́yìn ò fẹ́ gbà bọ̀bí kí n lọ travel kí n máa ra àwọn kan wá bọ̀ gẹ́yìn tó fi system sọ fọ́kọ̀ ẹ̀ pé mo fẹ́ máa ṣe nǹkan báyìí pẹ̀lú wọn ètò fi system sọ fọ́kọ̀ ẹ̀ so ọkọ̀ ẹ̀ sáà ń yarí ọkọ̀ ẹ̀ ń bára fi hàn máa ṣe nǹkan báyìí pẹ̀lú ìyàwó kò lè possible kò lè mú kankan mo wá sọ fún ìyàwó mo ní irọ́ ní ìyàwó ẹ̀ ń pa pé mi lè ṣe irú nǹkan báyìí ó wá díjọ́ kan mi ò mọ ọ́ dà pé ìyàwó ẹ̀ wá wò ní ọ̀dọ̀ mi torí lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tán tí mo lé kúrò àwọn ọ̀rẹ́ wa wọ́n bẹ̀bẹ̀ so accept ẹ̀ láàrin ara pé gẹ́yẹn náà ni ò dáa ikọ̀ yẹn kíkẹ́ wọn wá accept ẹ̀ àtúnjọ́ continue ìfẹ́ bọ̀ ìdí tó yẹ kémi wá accept ẹ̀ ni pé ní tèmi náà fẹ́ ṣe ó ń bẹ́nu tèmi náà. nínú ọkàn yín. nínú ọkàn mi torí èmi máa lọ ń gẹ sí báyé èèyàn ni kì í ṣe irú èmi lóyún irú ẹ̀ máa play irú géèmù báyẹn fún so yàtọ̀ sí ìyàwó ẹ̀ ó ní girlfriend nìkan níta ó láìkí girlfriend yẹn gan but mo lo àwọn ọgbọ́n àìsèrè àti system mi irú girlfriend yẹn náà mo bá girlfriend yẹn náà mo bá lò pọ̀. báwo lè ṣe ti girlfriend. mo bá girlfriend yẹn. báwo lè ṣe ti gbà. ti girlfriend ni pé ọlọ́run fún èmi ní oore ọ̀fẹ́ ju òun lọ kí nìdí ni pé iṣẹ́ tèmi ń ṣe níwọ̀nba ọlọ́run dá mi lóhùn ju òun lọ. iṣẹ́ ò lè yí ṣe. transporter ni mi. irú transporter o. àmì international road Ghana Africa Togo kankan. okay. so òun gẹ́gẹ́ ni ó jẹ́ èèyàn tí ó dáa because tó bá fẹ́ hùwà dáadáa nígbà yẹn gbogbo tó bá fẹ́ ṣe nílé ayé ẹ̀ èmi lọ́lọ́run máa ń lò ní onísábàbí fún bí wọ́n fẹ́ ra fún ni. ẹ máa ń support ẹ ó náà support yín. ṣé kí wàá. bí wọ́n fẹ́ ra nǹkan ni mo máa ń support ẹ̀ so kì í ṣe pé irú mi ló yẹ kí okú ọmọ lè sí irú nǹkan mi so girlfriend yẹn gbàtí àtijọ́ yanjú ọ̀rọ̀ tó ti bẹ̀ mí mo tún ṣe nǹkan fún un but ọ̀rọ̀ yẹn ń dùn mí because irú ọmọ tí ìyàwó mi tó ṣe báyẹn fún ọmọ tèmi yẹn gan máa fi yan gan ni tó yẹ pé tí mo bá rí àti inú mi máa ń dùn kí nìdí ni pé ẹ bá gbọ́ ẹni tí mú ọkùnrin tó máa lè máa múnú ọkùnrin dùn lára obìnrin ó pọ̀ ọ̀tọ̀ ní kẹsàn pé ìyàwó à ń lọ bí báyìí kó yẹ pé tó bá jáde báyìí pẹ̀lú ìmúra inú tí gangan máa dánù pé ọmọ lọmọ náà ó yẹ yín báyìí so ti girlfriend yẹ nínú pé èmi máa ń sábà ṣe kan ọlọ́run máa ń lò mí fún kò sí ni ẹ mọ̀ra àwọn obìnrin náà gbogbo tóun ò ṣe fún wọn títí pé mi nídìí wọn díẹ̀ fún tó ṣe yẹn mo bá girlfriend yẹn lóun nídìí fún nǹkan mo bá ra wa ọ̀rọ̀ yẹn wà láàrin mi àti ẹ̀ so wọ́n wá dọjọ́ kan mo wá ní ó rẹ̀ mí pé kí girlfriend yẹn kó bá mi ọ̀tọ̀ níyàwó lé ẹ̀ o girlfriend yẹn mo kọ́kọ́ ṣe ó kó bá mi ra gùn báyìí wá so ibi ìjọ tó wá bá mi ra oògùn yẹn wá ọjọ́ yẹn ni mo rí girlfriend yẹn mú mọ́lẹ̀ so kò kọ́kọ́ fẹ́ gbà but dítú pé mi náà ti ṣàwọn nǹkan kan fún un ó sì mọ̀ pé ní street náà èèyàn lè ṣe ẹni yẹ̀yẹ́ so ọjọ́ yẹn sáà ni mo ṣáà ṣe ti girlfriend yẹn ó kú mbẹ but focus mi yẹn gan kàn the main focus mi yẹn gan níyàwó lẹ̀. ṣé ẹ̀kan lè wọ́n ti fún gbogbo ẹ̀kan lè ṣe fún ṣé ẹ̀ ṣe fún mọ́. ìgbà tí mo ṣe fún ní ẹ̀ẹ̀kan nígbà tó wá di bí ijọ́ kejì òun gẹ́gẹ́ wá mọ̀ padà wá fúnra rẹ̀
because kí ni ìdí ni pé tension tó ṣe yẹn ni mo fi ń bá girlfriend ẹ̀ lò torí mi lè parọ́ tán yìí mo ń gúngẹ́ yẹn bí kò já méjì ni so ó tó wá padà wá fúnra rẹ̀ lẹ́yìn ìgbà tó wá padà wá fúnra rẹ̀ nǹkan sábẹ̀ sí máa hapun tí bá láàrín tí sá ó lọ bí ẹ̀ márùn-ún sá lọ́dọ̀ gẹ́gẹ́ tí nǹkan fi ọ̀dọ̀ ìyàwó kọ́. but lẹ́yìn pé mo kàn ń sọ lélẹ̀ mi ò sọ fún ẹ̀dá àlàyé kan mi ò sọ fún òun mi ò bí òun ṣe títọ̀rọ̀ tiẹ̀ tó cast ẹ̀mí jẹ́ ọ̀rẹ́ yẹn wà lókì báyẹn ni so tìyàwó wà ní ń lọ bí nǹkan bí 6 months tí mo fi ń ta ogun plan yẹn mo ṣe ń ta kò fẹ́ mú nǹkan kan báyẹn pé bọ̀dà alágbájá báwo nǹkan kan báyẹn ìgbà tó náà wà máa ṣe torí anímọ́tò kan àti boys gbà yẹn tẹ́mi máa ń gbé kiri ọkọ̀ ẹ̀rẹ̀ ni tóun bá ti rí mọ́tò báyìí kò síbi tí ò lè ṣe rí lọ ó wá fi fóònù sínú ilé ní ọ̀dọ̀ tèmi ó wá gbé mọ́tò lọ ìjọ ẹ̀ tó wá gbé mọ́tò ṣe rí lọ mo bí ìyàwó ẹ̀ ṣe pé àbí nǹkan kan ìyàwó ẹ̀ wá wá wálé lọ́dọ̀ mi. ìyàwó ẹ̀ wá wá wálé lọ́dọ̀ mi pé lágbájá ń kọ́ mo ní kò sí nílé so bírèmí kan lọ ni pé chance rèé mo á ní òkè ibo ló ń lọ mo ní lágbájá ó ní lágbájá. ọkọ òun kọ ṣé ń gbọ́ mi ó ní ọkọ ó lọkọ òun kọ ọlọkọ òun kọ mo ní ó wà ní inú yàrá because flat nílé yẹn a ní yàrá àlejò lọ́tọ̀ so mo wá try láti sọ fún pé ó wà nínú yàrá yẹn súnmọ́ kitchen tiẹ̀ dandan dẹ̀ ní kitchen ilẹ̀kùn wà tó jáde sẹ́kù lè mẹ́ so bó ṣe wọlé báyìí mo kàn wọlé tì ní ló bá ní kí mọ́ ṣe báwọn ọmọ bóun ṣe jẹ́ nǹkan báyẹn mo nílò pé ọgbọ́n wọ̀lú rẹ̀ máa wà láàrin ara wa pé ní tó bá fẹ́ màá ṣe fún nǹkan báyẹn so ìjọ yẹn ó ti fẹ́ jáde mo hàn pé tí mi bá lọ ṣe kíní ìtọ́mọ ẹ̀ bá lè jáde mi ní rí chance mọ́ bọ̀mùsára arájọ dàgà àti tí tó fi dórí bẹ́ẹ̀dì the next thing gbólóhùn kan ṣo tó tẹnu ẹ̀ jáde sí mi ni pé ẹ má release sí mi ńlá ó kàn sọ fún mi lẹ́yìn ẹ̀ka sọ fún mi pé ẹ má release sí mi ńlá so mo sá ṣe débi pé mi lè parọ́ tàn yẹn tí ọjọ́ tá à ń sọ yìí tí òbó bá jẹ́ aṣọ ó máa fàyànjọ́ náà torí ẹ mọ̀ pé tí èsè nǹkan èèyàn tó ẹ pé ẹ fẹ́ jíjẹ ni ẹ máa ṣí bó ṣe wù yín ọjọ́ ẹ wá ní ó wà lọlé nígbà tó wá délé inú mi wá dùn nígbà pé mo ṣàṣeyọrí kan bíá èmi nìyẹn ń yẹ̀jẹ̀ èmi náà wà rẹ nìyẹn so bí ẹ wá pè mí padà wípé bí báwo wà ní ṣé mo wà òkè mo ní mo wà ó ní pé mo mọ̀ pé mi gúdù báyìí o nǹkan kan báyẹn ṣùgbọ́n gbogbo kí n má mẹ́sẹ̀jì òun ní WhatsApp a máa sọ̀rọ̀ ní call nǹkan kan máa mọ̀ ní call so wá di ní ìjọ́ kejì mi àtọkọ ìwájọ jáde kò mọ̀ pé mi àtọkọ òun jọ wá pè mí ẹ lórí bí mo wà mo wà ń gbòòrò ó ní kí n wá sílé àwọn bàbá yìí o ọkọ òun ti jáde kúrò nílé ilé yín so mo wá nídìí láti sọ fún ọkọ ẹ pé mò ń bọ̀ ń fẹ́ rẹ́nìkan nínú agboolé mo wá mọ́tò yẹn jìnnà sí pàfọ́tán mo tó wá gọ̀kadà mo ti lọ yẹjú kan nílé òun kí n jẹ́ kí òun ṣe kí ni kóun fi ọ̀rẹ́ mi lẹ̀ kóun wá sọ́dọ̀ mi. ṣé omi fọ́rẹ̀ yìí ni. ó ti bímọ kan fún un ṣùgbọ́n ó wá díjọ́ kan nínú
so ó sáde pé ó ti dín àti sọ́ọ̀dì gbogbo ìgbà báyìí. èyí tó gbádùn abẹ́gẹ́ yẹn ká má parọ́ ẹ gbádùn ẹ̀. Mo gbádùn ẹ̀ because ó jẹ́ ọmọ kan náà wà ó lápẹ̀pẹ̀ but reason tí mo fi bá tó wá gbádùn ẹ̀ ni pé ẹ mọ̀ pé n tó burú jù láyé àwọn obìnrin tẹ́ rí tí tọkùnrin bá mú wọnú ilé ṣẹ́ǹgbọ́ tí n ò lè pàfọ́ kankan ṣẹ́ǹgbọ́ kò tí sì mọ̀ ṣe fẹ́ ní tóra even kí wọ́n fẹ́ even gan ṣẹ́ǹgbọ́ kán fẹ́ ẹni tó níláárí nílé ayé ẹni ẹ̀ sì máa wà yàlẹ́ mọ́ ọ́la. bọ́ ẹ̀yin tẹ́ lè pàfọ́ọ̀mù ìyàwó yìí náà tó ń bọ̀ rẹ̀ yìí tó lè pàfọ́ọ̀mù yìí náà. Traveler lè mi ṣe rí ẹmọ tó fa kínní yẹn ṣẹ́ǹgbọ́ ẹmọ tó fa kínní yẹn one bí mo ṣe fi ọ̀rẹ́ mi lẹ bí mo ṣe fi gẹ́yẹn lẹ ó sì tún máa ń dùn mí because kí nìdí pé n tó ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ pé ìta ló ṣe é ṣe mi lè filẹ̀ because kí nìdí ni pé mo máa enjoy lára gẹ́yẹn yẹn gan. Mo fẹ́ sọ pé mi ò ti sí pàdé obìnrin tí mo sọ pé mo enjoy ibi gẹ́yẹn. olórí burúkú lọ̀rọ̀ yìí ló tọ́ ó yẹ kẹ́ ẹ ṣe fún bẹ́ẹ̀ lótọ́ ó jẹ́ kẹ́ ẹ lùsì. so gẹ́ ọ̀rọ̀ tí mo ń bá lọ ìyàwó ẹ̀ wá dùn ló pé kí n jẹ́ kí òun wá sí ọ̀dọ̀ mi because ẹ mọ̀ pé òun tóun fẹ́ yàwó sílé gbogbo ọkùnrin ní lọ́bẹ̀ lọ́wọ́ wọn ìṣe tá a máa ń ṣe obìnrin níta àlè àfọ̀bá nínú ilé pé géèmù nílé ẹ máa fi tìjú sí géèmù ta kò sí tìjú ń bẹ kò síbi tẹ́ lè gbẹ́nu sí. oye yín báyẹn èmi ti gbé dé àwọn level kan tó yẹ kó ń sọ fún mi pé ọkọ òun ẹ ṣàmọ ẹ máa make condensed milk tó máa ń dùn yẹn condensed milk òun ni mo máa fi ń lá ọyàn àti plate. Condensed milk ni mo máa fi ń lá ọyàn àti plate ẹ mọ̀ èyàn ò lè fíìlì nǹkan kan bó bá ṣe ń dùn lẹ́nu yẹn wọn máa lá lọ ni. So mo ti gbé láwọn mẹ́rin kan débi pé wàhálà gẹ́gẹ́ ti fẹ́ pọ̀ jù wọ́n ti ń di pé ó ti wá ń bá mi ṣe àwọn nǹkan nínú kitchen. So nígbà tó wá yá mo á dọ́gbọ́n fi lọ nígbà mi kan pé kí n báyìí òun ò gbé Nàìjíríà tó lọ́rọ̀ yẹn mo sọ̀rọ̀ yẹn di secret gbọ́ mo sọ̀rọ̀ yẹn di secret nígbà mi yẹn wọ́n sọ fún mi pé tí mi bá yè ti yẹra pé tí ọ̀rẹ́ máa fà sí mi lọ́rùn máa lágbára because gẹ́yìn ò love ọkọ ẹ̀ mọ́ kò love ọkọ ẹ̀ mọ́ tọkọ ẹ̀ bá ti jáde báyìí ó máa pè mí ni torí ìjọ kan bẹ ó parọ́ fún ọkọ ẹ̀ náà kó ń lọ sí Ìbàdàn ìgbà tó wá dé Ìbàdàn yẹn náà ó lọ Ìbàdàn lóòótọ́ so ó nílò láti pè mí èmi náà láti sọ fọ́rẹ́ mi pé mi náà ń lọ sí Ògbómọ̀ṣọ́ complete 4 days àfijọ́ wà lóòótọ́ so ìjọ tí mo wá ṣe tó wà lágbára jù ni pé mo ṣe mistake yìí release sílá lọ́jọ́ kan mistake lẹ́yìn tí mo release yẹn ìjọ yẹn lẹ̀rù wá bà mí so mo ní láti fún ní owó gẹ́yìn wá sọ fún mi pé mo ní láti fún lóògùn kan lọ́rùn gẹ́yìn wá sọ fún mi pé mo ti lògùn but tí kinní yẹn bá dúró ó dúró náà nù pé kò sí tó kàn wọ́n ìbẹ̀lẹ̀ ẹ̀rù ti wá bà mí pé ẹ mọ̀ kí ayé ò ní sọ pé ó wù àbáyé fún mi mọ́ tí iná máa rí èmi ni wọ́n máa pariwo kiri. torí ẹ̀ ti bímọ fún un kò yóò lè sì bímọ fún un. so ìyá mi ò dágbére fẹ́ nìyẹn kan àtòun àti ìyàwó ẹ̀ tí mo fi páàkì kúrò ní àdúgbò yẹn. so bí mo ṣe jápa fẹ́ bọ́dì nù àtìgbà yẹn la bá ríra wa báyìí but ìgbà tí mo wà ládùúgbò yẹn náà
mo ṣe àwọn kankan tó yẹ pé tí mi ò bá kú ń bẹ ó lágbára Bí because ní tí máa wò dáadáa ìyàwó tẹ́nàntì mi bí àbí 5 ni mo ti bá sùn bẹ́ẹ̀. ṣé ìdẹ́kọ́ lé yẹn? Èmi kọ́ ara àwọn tẹ́nàntì kan náà tàjọ jẹ́ tenant to tenant. Wọ́n báyàwó yín sùn. Because- ẹ wá nàgídí. Ẹ̀fẹ́ yìí náà báyàwó wọn kọ̀ sí. Ṣùgbọ́n nínú géèmù tí mo play mi ò dùn link sẹ́ni kankan gbogbo wọn sì jọ ń sọ̀rọ̀ Báwo lẹ ṣe máa máa gbogbo àwọn lédè. báwo lẹ ṣe mú un balẹ̀? Kódà kò wọ́n sí ẹnì kọ̀ọ̀kan nínú wọn pé nǹkan báyìí ní lágbájá ẹ̀ ó dé mi náà kò wọ́n sí. Mo play Papi, stop your comment. That comment is your comment. Stop it. Stop it. And cast the proof because I back up comment right. Ẹni máa sọpọ̀ gbà ní o kìdí kan bọ̀ ẹ máa alágbà tó ń stop it. Báwo lẹ ṣe ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹta? Ẹ wo ìjọ mi tẹ wá ní program àjọ yìí mo ní tí mo fẹ́ ṣe. Ẹ tún máa ní program lé ní àbí. A máa ṣe lálẹ́ alẹ́ nìyẹn aago mẹ́wàá la máa ń bẹ̀rẹ̀. Ṣe rí tó bá di ní alẹ́ yẹn mo ní àwọn àṣírí ńlá kan nípa Ṣìnà tí mo fẹ́ wá tú fún yín. Àti wàhálà wọ́n aago mẹ́wàá ẹ ṣáà máa bá wa ń dún. Ọ̀rọ̀ pọ̀ ilẹ̀ parọ́tà yìí so ẹ̀wù ìyẹn báyẹn wà lára márùn-ún yẹn wò mọ̀ láàrin àwọn lẹ́yìn pé ẹnì kọ̀ọ̀kan kan mọ̀ lọ́kàn ara wọn pé nǹkan báyìí lágbájá ṣe fún mi lọ n ò mọ̀ so ilẹ̀ parọ́tà yìí mo sọ fọ ọkùnrin bá ṣe lè pàfọ́ nínú ilé tí máa sọ fún yín tí máa sì tún rí gẹ̀ yẹn òṣìṣẹ́ tó máa ń fún lówó ètí níyàwó rẹ̀ mi mò ń sọ. Kò kọ́ ọ̀dọ̀ rẹ̀ yín ó sì wà bẹ́ẹ̀. Wọ́n jọ wà nínú ẹ mọ̀ mi ò jẹ́ kẹ́nìbọ̀dì ó mọ̀ bọ́ ó kẹ́yìn pé nígbà tó yá obìnrin le ìgbà tó kàn yá ní sọ fún mi pé tí mi ò bá kọ́ntínú mọ̀ pẹ̀lú ohun mo máa pariwo síta. Tí mo kàn sọ fún ni pé tó bá wù kó pariwo mo kọ́kọ́ pẹ̀tì ẹ̀ bọ̀ létà mọ̀ pé tí má lọ kọ́ntínú géèmù yìí mo máa padà dọ́sẹ̀ mọ́ mi lọ́wọ́ so ni mo fi sílẹ̀ ọlọ́. Ẹ má báyàwó yàwó sí mi. No mi ò ṣe tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́ ìgbà kan ni àwọn tí mo bá sì máa rí báyìí. Àwọn tó ti máa lẹ́bi kan dẹ́ sí wọ́n mi lè parọ́ tán yẹn ọkùnrin tó bá wà ń bì ẹni kò lọ dán o tó bá lu condensed milk tó bá fi mu yàn lásán tí kò bá pè padà kó gbé mi sí pé. Tó bá ti bò wá bá mi láyé yìí tó bá ti mú condensed milk lọ́wọ́ ò ní lẹ́dìtì condensed milk ṣé ń gbọ́ mi báyìí o. ice cream ń bẹ condensed milk ló dájú ẹ̀kọ́ ló dùn jù. Wọ́n ní báwo lẹ ṣe fẹ́ lò Adélabú Bùkọ́lá oríṣiríṣi ògbó yìí. Wọ́n ní báwo lẹ ṣe wà lò. Ẹ máa gbọ́ condensed milk yẹn tí obìnrin bá lóun mu nǹkan àti tóbìnrin bá sọ pé òun mu okó tá bá da condensed milk sí orí okó fún un tí ẹ bá múra àlápàá fẹ́ láyé. Ẹ pé oyin dùn omi lè sọ̀rọ̀ Ó ń gbọ́ yìí ẹni ń bọ́lẹ̀. Ó ní dùn bẹ́ẹ̀ condensed milk tó wá dùn jò yín lọ. Ó dùn jò yín lọ mi lè parọ́ tán yìí o. Kí condensed milk yẹ kó tó wá wà ní freezer kó wá tutù. Guys ẹ power tap ìgbà ẹ power tap ṣé ìgbádùn ti dẹ́kun tá à ń ṣe ni. Àti ìgbà ẹ máa continue ẹ máa sọ pé ṣe máa ṣe kí condensed milk kó wà nínú freezer kó ti wá tutù. No tó bá ẹ máa gbọ́ tó bá wà nù freezer no ẹ máa condensed milk tí mo sọ àwọn míì tó máa wà nù agolo yẹn ni o. Ó máa ń tíìkì yẹn. Tó máa ń tíìkì yẹn. Gan. Ibi lọ́dọ̀ ìjọ tẹ bá ráyè mo lè ra 5 ẹ̀ máa rà ránṣẹ́ sí Ọlọ́run. Àti owó máa gbé fún mọ́tò ní omi ò wá o. Ó ti yé mi. Mi ò wá ẹ má jẹ́ kẹ́rù ọba yín o. Ẹ tẹ̀lé àyàmí kọ́kọ́ járẹ̀ ní.
Oh, they give.